wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Wednesday, July 2 ọdún 2025 tá wà nínú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kọran yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní, ẹ máa rá àwọn kan tó ṣe é pé á tẹ́yín lọ́rùn, tàbí àwọn kan tó ṣe é pé á wọ̀n yín lọ́jọ́ tòní. Kódà ó ṣeé ṣe kí àwọn kan gbé ọ̀fà kan wá fún yín lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ẹ láwọn kan tó ṣe é pé ẹ jìjọ ṣe nǹkan kan papọ̀ tàbí oore fún yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kó ṣe é pé àfihàn ọ̀dẹ ti ṣe látijọ́ mẹ́ta kí ẹ lérè ń jẹ dáadáa lórí rẹ̀. Ẹ túbọ̀ tẹpá mọ́ṣẹ́ dáadáa kẹ́ rí dájú pé ẹ ṣe àṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá dáwọ́lé pátápátá. Gbogbo iṣẹ́ tẹ́ bá ń ṣe kẹ́ ṣe wọ́n ní àṣeyọjú pátápátá. Lọ́jọ́ tòní sì rèé, yẹn máa ràn yín lọ́wọ́ láti jẹ́ kí ẹ rí àwọn kan tí ẹ fẹ́ rí gbámúgbámú dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ má wà fúnra yín ní stress rẹpẹtẹ, ẹ má pressure ara yín rẹpẹtẹ púpọ̀ ju bó ṣe yẹ lọ, ẹ sì má jẹ́ kí wàhálà pọ̀ jù kó má ba ṣàkóbá fún health yín. Lọ́jọ́ tòní tẹ́ bá gbájúmọ́ gbogbo nǹkan tí ẹ fẹ́ gbájúmọ́, gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ wà positive. Deep green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èròpè alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ó ṣeé ṣe kára fẹ́ máa kàn yín bákan bákan, ṣùgbọ́n ẹ ní láti gbájúmọ́ àwọn nǹkan tó yẹ kókó fún yín láti gbájúmọ́. Kí ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe wọ́n ní ìtẹ̀lé ń tẹ̀lé, kí lè ní kẹ́ relax tẹ́ bá wò pé bóyá ẹ nílò rẹ̀ púpọ̀. Bẹ́ẹ̀ sì ni kí ẹ wulẹ̀ kọbi ara tí àwọn bí ẹ ṣe ń fìlì àtàwọn nǹkan tó ṣe pé ó ń ṣẹlẹ̀ sí yín nínú àgọ́ ara yín lákòókò yìí. Lè ní kẹ́ rí dájú pé ẹ sì kí ara yín, kẹ́ rí dájú pé ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dára, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín kí ẹ sì wà positive pẹ̀lú. Aago 7 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21 lọ́jọ́ tòní, ẹ máa wà very creative dáadáa láàyè iṣẹ́ yín. Lè ní ẹ máa rí àwọn àǹfààní dáadáa jẹ láàyè iṣẹ́. Àwọn èèyàn máa dá yín mọ̀ sí, tó sì jẹ́ pé wọ́n á tún dúpẹ́, wọ́n á tún appreciate yín fún àwọn ẹ̀bùn pàtàkì tẹ́ lò láyìíká ibikíbi tẹ́ bá ti ń ṣiṣẹ́ lọ́jọ́ tòní. Lè ní kẹ́ wá kíyèsí ara pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín, ẹ má sọ̀rọ̀ tó máa ṣàkóbá fún ọ̀làwọ̀ ọmọlàkejì o. Ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ rẹra yín lẹ̀ kí ẹ sì pọ́n tèwe tàgbàlẹ̀ pẹ̀lú. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní, ẹ máa busy púpọ̀ ṣùgbọ́n kò ní rẹ́yìn tẹ́ rárá. Ọpọlọ yóò ní kún fún nǹkan rẹpẹtẹ látàrí pé agbára káká máa wà fún yín, tára yín sì máa yá gágá láti ṣiṣẹ́. Kódà ẹ máa gbádùn bí ẹ ṣe ń ṣiṣẹ́ dáadáa lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ọ̀rọ̀ sísọ yín náà máa jẹ́ ètò ṣe é bó máa ran iṣẹ́ yín lọ́wọ́, ó máa wà very effective. Lẹ́nìí kí ẹ múra dáadáa, kí ẹ dùn rí lójú, ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣàwọn kan tá mú kí ni dùn káyọ̀ yín kún láàyè iṣẹ́. Bóyá bí kẹ́ máa gbọ́ orin tẹ́ bá ń ṣiṣẹ́ lọ́wọ́, ìyẹn dára púpọ̀. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22 lẹ́ni ó ṣe ṣe ká ìbalẹ̀ ọkàn díẹ̀ wáyé fún yín, kẹ́ má lè láǹfààní àti gbájúmọ́ àwọn kan tó yẹ kẹ́ gbájúmọ́ lákòókò tó tó àtàkókò tó yẹ lẹ́ni. Ó dára tẹ́ bá lè lo àkókò àti ìgbà díẹ̀ nínú ọjọ́ tòní pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín, bóyá kẹ́ fi tẹ́sì wọn tàbí kẹ́ fi pè wọ́n tàbí kẹ́ fi bá wọn ní gbólóhùn díẹ̀díẹ̀. Lọ́jọ́ tòní tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tán, á jẹ́ kára yín yá gágá, á jẹ́ kí ẹ tún padà lè fókọ́ọ̀sì lórí ọ̀rọ̀ iṣẹ́ yín, kẹ́ wá padà sẹ́nu iṣẹ́, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú dára. Aago 7 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ sky blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23,
ẹ relax kẹ̀ǹjẹ́ ara yín lọ́jọ́ tòní, ìrọ̀rùn àti nǹkan dáadáa ó máa gbalẹ̀ láyìíká yín lọ́jọ́ tòní o. Ó dára púpọ̀ kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àtọ̀rẹ́ àtàwọn olólùfẹ́ yín, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ rẹra yín lẹ̀, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì pọ́n tèwé tàgbàlẹ̀ lé ní pẹ̀lú. Búrẹ́dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ra wa fẹ́fẹ́ má rí mi fín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 lè ní àwọn kan tí ó ń wù yín pátá. Ó ṣeéṣe kí ẹ fi ẹ wá bí ipò padà ti fẹ́ dé lọ́jọ́ tòní lórí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ pátápátá. Àwọn kan tẹ́ ẹ̀ ń fẹ́ bí ìgbà pé kó ti wáyé ló máa rí lọ́kàn yín lọ́jọ́ tòní. Lẹ́ni sì rèé tẹ́ bá travel ó lè bí ìrànwọ́ àti ìfọ̀kànbalẹ̀ fún yín, kódà ó lè boost confidence yín lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Lẹ́ni ẹ máa káwọn èèyàn mọ́ra dáadáa, bẹ́ẹ̀ sì lẹ́tún máa fẹ́ láti relax, ṣùgbọ́n àwọn nǹkan tó dàbí ìṣòro ó ṣeéṣe kó fẹ́ jẹ ọlọ́jọ́ tòní lọ́wọ́ ìrọ̀lẹ́. Kẹ́ ẹ kíyèsára dáadáa tẹ́ bá ń ṣiṣẹ́, ó ṣeéṣe kí àwọn ọ̀gá yín ni wọ́n fún yín ní iṣẹ́ tó ṣe é pé ó máa fẹ́ wọ̀ yín lọ́rùn díẹ̀, ṣùgbọ́n ẹ má ṣe ròyìn rẹpẹtẹ nípa rẹ̀ látàrí pé ìyípo padà ọ̀nà àbáyọ máa wáyé lé lórí, tó sì jẹ́ pé ẹ máa padà feel better. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá, ẹ free mind yín kí ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 ó ṣeéṣe kí ẹ fèsì àwọn kùdìẹ̀kudiẹ kan bí àwọn problem kan lọ́jọ́ tòní tí yẹn sì lè fẹ́ jẹ́ kí móòdù yín má fi bẹ́ẹ̀ dára rárá. Ẹ ṣàrídájú pé ẹ mọ́kàn balẹ̀ kí ẹ sì gbájúmọ́ àwọn kan tó yẹ kẹ́ gbájúmọ́. Ó ṣeéṣe kí àwọn issue kéékèèké fẹ́ wáyé láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní. Bóyá ẹ̀dẹ̀ lè wà láàrin àwọn kan tó ṣe é pé bóyá wọ́n ń hùwà èyí tí ó tọ́ tàbí tí wọ́n hùwà tó lè ba reputation yín àti ìrínisí yín jẹ́ lọ́jọ́ tòní o. Kí ẹ rí ilẹ̀ jìnnà sí wọn pátápátá, kí ẹ kíyèsára pẹ̀lú àwọn èèyàn tó rọ̀gbà yín ká lé ní. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ. Bẹ́ẹ̀ sì ni kí ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lè ní dára. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 lẹ́ni ẹ máa wà very busy, tàbí kí nǹkan dàbí ìgbà pé ó wọ̀ yín lọ́rùn díẹ̀ bákan, kí ẹ sì lè jẹ́ kẹ́ wà perplex díẹ̀ tó lè fẹ́ pààrọ̀ ìròyìn ọkàn fún yín lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe yìí gbogbo ẹ máa padà bí opportunity, padà bí nǹkan tó ṣe é pé á jẹ́ kí dàgbàsókè tún dé fún yín. Ẹ rí dájú pé ẹ kojú challenges èyíkéyìí pẹ̀lú ìgboyà lọ́jọ́ tòní. Kò sí bó ṣe lè le tó, ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 lẹ́ni ó ṣeéṣe kí ẹ máa ríra yín tán tàbí kí agbára kákákú fẹ́ wà fún yín lọ́jọ́ tòní ní àyè iṣẹ́ yín. Ipò tẹ́ máa wà máa jẹ́ ipò tó ṣe é kó máa tayọ púpọ̀. Ẹ lo àkókò yìí lọ́nà tó máa gbàràn gbèsè ayé yín lọ́wọ́. Lọ́jọ́ tòní ẹ máa rí ìyípadà rere lórí ọ̀rọ̀ iṣẹ́ yín dáadáa, tí gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ, tó sì jẹ́ pé àwọn kan tó dàbí ìṣòro pátá ẹ máa borí rẹ̀. Ṣàmù sùúrù lò kí ẹ sì rí dájú pé ẹ túbọ̀ ṣàkitiyan, ẹ túbọ̀ tẹpá mọ́ṣẹ́ kí ẹ lè róore gbámú dáadáa. Tẹ́ bá gbájú mọ́ṣẹ́ ẹ máa róore gbámú lénìí sì rèé kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Àwọn àṣírí kọ̀ọ̀kan yín kí ẹ pamọ́, àwọn pílánù tẹ́tí ní kí ẹ pamọ́ láṣìírí. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 lẹ́ni ẹ máa fẹ́ lo gbogbo agbára yín, gbogbo akitiyan yín láti rí dájú pé àwọn kan tẹ́ ń lé fún ìgbésí ayé yín ó bọ́ sípò lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ni má fi bẹ́ẹ̀ dùn látàrí pé àwọn kankan wà tẹ́ ń wò pé ó yẹ kó ti ṣeéṣe fún yín, ó yẹ kó ti rí bí ẹ ṣe ń fẹ́ tó dàbí ìgbà pé ó ń slow bákan bákan. Bóyá ẹ̀dẹ̀ tí wọ́n á expect ju bó ṣe yẹ lọ lórí rẹ̀ ni. Ẹ má ò lẹ̀ believe, ẹ má ò lẹ̀ ní ìgbàgbọ́ wípé nǹkan tẹ́ ń lé bóyá kò lè ṣeéṣe. Ìrọ̀rùn ló máa padà já sí tí ò ní sí nǹkan kíkan tó máa dí yín lọ́wọ́ láti má débi ire ayọ̀ yín lọ́jọ́ tòní. Kẹ́ tiraka láti rí dájú pé gbogbo kan lọ bó ṣe yẹ kó lọ. Ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ wà smart, yẹ gbájúmọ́ ohun tó yẹ kẹ́ gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Kẹ́ sì rí dájú pé ṣe nǹkan yín létòlétò pẹ̀lú. Aago 7 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 8 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lòrà wọ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, múdù yín lè rí bákan lọ́jọ́ tòní látàrí pé ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti èèyàn kan tó súnmọ́ yín bí olólùfẹ́ tàbí bí ọ̀rẹ́ ó ṣe ṣe kí ó rí bákan bákan kó má fi bẹ́ẹ̀ dára tó lọ́jọ́ tòní. Ẹ má ṣe fàyè gba ìbínú àbáwọn èròǹgbà tí ó tọ́ kó má ba ṣàkóbá fún ìbáṣepọ̀ ẹ̀yin àti irúfẹ́ ẹni yìí lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣàkitiyan láti rí dájú pé àárín ẹ̀yin méjèèjì ó ti bọ́ọ̀gùn régé. Tó bá gba kẹyìn fúnra lára yín, kẹ ọkọ ṣiṣẹ́, kẹ ọkọ bẹ nìyẹn pé lágbájá yájọ wà ní ìrẹ́pọ̀ padà, ó dára bẹ́ẹ̀, kò sí wàhálà. Lẹ́ni ẹ má dá sọ́rọ̀ tí wọ́n wá pé yín sí àbí tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ, ẹ má ṣe ìpè fún yàn, kí ẹ sì má fàyè gba kí ènìyàn ṣe ìpè fún yín lénìí pẹ̀lú. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.